there is a new sheriff in town. So therefore, all indolent, lethargic, and apathetic idiosyncrasies must be terminated. Can you please tell me the rationalization, impetus, apologia, and rationale behind the conceptualization of erecting a Posada edifice? Oh my God. Àwọn ènìyàn kí sì ní wa. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti kú. Kí ló ń pa wọ́n? Òyìnbó yín wa o. Òṣèré burúkú òyìnbó ló ń sọ, máa fi wó hòtẹ́ẹ̀lì mi bí. So you are a married woman? What is the exculpatory exegesis? Abetting your adjudication to luxuriate your orangutan career in the kitchen. Mama wa faraga, ẹjọ́, ìwọ yé mi. She must always speak good English. So if somebody speaks English to someone like me, and I don't understand, that is not English. It is mumbo jumbo. Will you guys shut up? Idiot! Nonentity! Scallywag of woman's happy! The bunch of you is unskilled, unversed, unlicensed, and analphabetic serendipitous dum-dum. Hey! You're not too alone. Bombastic elements. Karika shop, guara. Ṣé mi tí mo náwó ṣé mo sọ pé sún mi ni? Ó mọ̀ pé tó bá ti dọ̀rọ̀ mi àti ẹ̀gbọ́n mi, mi ò kí fẹ́ kẹ́ni kankan bá mi yẹpẹrẹ lójú mi àbí lẹ́yìn mi. Ṣé anybody wà mẹ́gbà tẹ́gbọ́n mi jìyà lórí mi ni? Wọ́n ti ń fóògùn bá ẹ sọ̀rọ̀ fún wọn lówó. Okay, ẹ try ẹ sọ fún mi pé ẹ ní ìdíye kan. Ẹ gbà instantly ni. Nígbà tó yẹ pé tèmi náà ti ṣú ọ̀. Owó tí ẹ̀gbọ́n mi máa ń gbà lọ́wọ́ mi, kí ni nǹkan tó fi ń ṣe ní pàtó? Mi ò ní kó má trust ọ̀rẹ́ ẹ̀. O ò lè gbé company tó dá sílẹ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ lé lọ́wọ́. Sórí ẹrù tó bá pọ̀ la gbọ́dọ̀ ṣoṣù kà sí. Àti lọ́la ọ̀rọ̀ tó ń sọ expensive. No, it's not. Tólóṣì bá ń bá olówó jà, ìyà á jẹ kú ni o. Ẹjọ́ ta ló lò. Ta ló lò. Ẹ má fẹ́ bí para yín kú. Ṣé ìṣó lòṣì ni? Dádì mi. Accident? Mo lálàá mọ́jú mi. Pé gbogbo ẹni tó bá ti wà ń sàkálẹ̀ ní bàbá táwọn gbọ́dọ̀ bínú ó dé wọ̀. Ẹnu ìpẹ́lẹ́ dáná ìbáwí. Àti lọ́la ọba ni. Bẹ́ẹ̀ ọba. Máa ti gbé tẹ́ni ìkísà ní gbàgbọ́. Tó o bá fún mi ní owó yẹn bí kí ni kóńbì. Tí bá kóńbì kí n kú. When it's time for me, King Malano, mi ò dẹ̀ ní gbàgàbà sókè láti fàná fún mi nífẹ̀ẹ́ látọ̀run wá kí n má ṣẹ̀ṣẹ̀ gbé láyé. Torí fẹ́. All I know is that anything I do, any step I take, nítorí fẹ́. Àgùntàn pàṣọ èṣìdá, èṣòro gbàdá fẹ́ máa ń lájà. Fọ̀rẹ́rẹ́ mọ́ mi kí n sọ bó ti jẹ́ torí fẹ́ ìfẹ́ àfẹ́jù ló mú mọ́ ọ̀rọ̀gùn orí mo ìgbóná Christian Martin wá sí mi. Gbọ́bángẹ́lì rẹ̀ ti ń wí. Àrí ọ̀hún tágbára mọ́lẹ̀ ló wà. Má jagun lọ.
òbí ọlọ́kùnrin ẹni má dàrí ẹni sígbó orí ẹni nínú bẹ́ẹ̀ni ọ̀ torí ìfẹ́. As you can see, we have no interest at all way láti fipá jẹ́ kó sọ̀rọ̀. That means we're not ready to torture you. And the reason is because ààrẹ ẹni rí ẹni tí ó jẹ́ àgbàlagbà tó dẹ̀ mọ̀ pé nǹkan tó pọ̀ ń lé òun ni kò ṣe kí ni kò fún wa ní information ta need tó máa lè ran investigation wa lọ́wọ́, knowing fully well pé tó bá withheld anything àbò decide láti parọ́ fún wa ó léwu. And I want to ask you this question now. Màá dẹ̀ fẹ́ kó sọ òótọ́ fún mi, má parọ́. Kí ló dé tó parọ́ rẹ̀? Bàbá Báyọ̀ best friend wa ni mẹ́ta ni wa tá ń ṣọ̀rẹ́. Ṣé pé best friend ẹlòmíì ọ̀rẹ́ ẹlòmíì lásán ni. So bá a ṣe mọ ara wa àti ọ̀rẹ́ wa tó ti best friend wa. Bàbá ṣe yé nísìnyí má bẹ̀rù ṣùgbọ́n ṣé investigation jẹ́ kó yé wa pé ìwọ àti Báyọ̀ ẹjọ́ wà that very night ni tó wà pọ̀. Ẹ jẹ́ jẹ́wọ́. Good. Àwọn mẹ́ta jọ wà ní. Ẹ tètè dé o mi ò lẹ́lòmí àfẹ̀yìn o. Kẹ dàgbàdàbò lẹ́bí gan bí bàbá lọ́rẹ̀ ọkọ ìyàwó dàgẹ́ lẹ́yìn rèé. Àṣírí mo fẹ́ kẹ́ báṣu jẹ́ kọ́ mọ̀ kó mo léèyàn. Àṣírí pàdé mi. Mama retí all right then. Okay, all right, yeah. Ọmọ mo lè wait kí ọ̀la dé. Tó bá ń gẹṣin nù ẹ̀ wọn ò lè kẹsẹ̀ láíláí. Mo ti feel bí ọkọ ìyàwó ready. Ó mọ bí ìgbà tí mo gba license ni. License to share anything. Ọkọ ìyàwó ẹni tí ó bá ṣe ìyàwó rí kó lè má dùn ẹ̀. Èmi ló ń bá wílẹ̀ o. Àmì ìdárúkọ. Ó ìgbà tó bá dárúkọ. Èmi ló ń bá wílẹ̀. Ọ̀rẹ́ mi. Ìdárúkọ. Anyway pàdé mi jọ tètè dé o kó má di pé tó bá dàrú la bẹ̀rẹ̀ sí ní wá best man káàkiri o mo fọlọ́run bá bẹ̀ tètè dé ọmọ tó ń gbé kiri yẹn kọ́mọ yẹn má lọ fún ẹ ní injury o. Injury ti wà lára rẹ̀ dì ọmọ kan mo ti jẹ́ ọmọ yẹn rí. mo mọ̀ kó ti jẹ́ rí mo mọ̀ kó jẹ́ rí. ọmọ tèmi déètì fún ilé oṣù mẹ́ta òun ká tó kí wọ́n lè rí dáadáa òun ló ra wọlé. ọ̀rẹ́ kó má lọ dọ̀la nísìn ká má di pé àwọn ọmọ fi gidi máa páàkì ẹ̀ bíbá ẹ̀rù tètè bá sọ dáadáa o. Mo ti gbọ́ bẹ́yù àṣẹnù wa lélẹ̀ òun fi ṣan ṣé ni èmi ń fẹ́ bú ṣé ni ìrọ̀rùn ló bá dé ọmọ ló mọ ibi tó bà lára wọn. ọmọ ó parí ọjọ́ mú kú lójú ẹ̀. ìwọ kẹ ọlẹ́ni pariwo ni ọmọ ló mọ ibi tára ń kú sí. ẹ ṣe gan ẹgbẹ́ àdúró tí bàbá. bàbá máa fa gósàlà mú ṣọ́. a ṣe rí ẹ ṣe gan ọlọ́jú wa nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngàn ni ó kò sọ fún wa pé ó dàrú àwọn adẹ́ni kó dàrú bó ti gbà tó máa jáde àpàdé ọ̀rẹ́ kan dẹ̀ẹ́dì ló ń pè ọmọ náà dẹ̀ẹ́dì ewúrú ṣe kí ló wá sí ládùúgbò ó ní pé báyọ̀ lòun ló wá rí ó tún àdé filẹ̀ ẹ̀kọ́ tí mo rí mo nìyẹn kò sí nǹkan mọ́. Man, do you think they're joking with you? Look at me. Eré ló wà bẹ́ẹ̀ ṣe. You're not going to find this funny. See, now, mo fẹ́ kó ṣàlàyé fún mi ní pàtó the kind of relationship tó wà láàrin Dẹ̀ndé àti Báyọ̀. As in, irú èèyàn wo ló jẹ́ irú nǹkan wo ló ń dà wọ́n pọ̀ tí wọ́n fúnra ẹ mọ̀ as a friend. Whether distance, third, fifth, whatever friend you have. Jẹ́ kí n tú ẹ bẹ̀rẹ̀. If you cannot tell us that, Dẹ̀ndé yẹn wàá ṣàlè mú wa débi tó ń gbé. O ní tó sí mi. Ṣé tí wọ́n tó ṣe wọ́n sí àti gbọ́dọ̀ yìí ṣùgbọ́n àfẹ́fẹ́ bísí pẹ̀lú nǹkan ẹ̀kọ́ lè ṣe láti ká ní ọ̀pọ̀ ẹ̀wọ̀n mọ̀ lẹ́ni rí láti pa Báyọ̀ ọ̀rẹ́ mi ní Báyọ̀ mọ̀ lè pa. Mr. Dende, you have so many reasons to have killed Bayo. So many reasons? Me understand what you're trying to say. I shall be fine. O ní ọ̀pọ̀lọpọ̀ ìdí láti fi pa. And these reasons, o máa ìrànlọ́ ẹ̀ fún ẹ ní ẹyọ kọ̀ọ̀kan. So mo fẹ́ kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́. Ẹni ká sọ̀rọ̀ you and I know ìpín business ẹ̀dá ìpọ̀. Nígbà tí lè ṣe business at the end of the day, ẹ rí èrè bẹ́ẹ̀. Nígbà tí wàá rí èrè, fortunately and unfortunately,
àtòjú owó àtèrè ọwọ́ tí ẹni tá à ń sọ ìlú owó yẹn wà. Èyí tó wá jẹ́ tọ́ tiẹ̀ nínú business yẹn ó refuse láti fún ẹ for whatever reasons. Inú bí ẹ gẹ́gẹ́ bí lára you got angry to an extent ó bẹ̀rẹ̀ sí ń lérí you were ingesting serious venom. Mo ló máa gba owó ẹni kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Time tí òun lérí sí ó jẹ́ kó yé pé lẹ́yìn tó bá gba owó ẹ̀ tán ó máa gbẹ̀san ó dẹ̀ máa ṣe ní ìkà àti ìjàmbá tó jẹ́ pé kò ní gbàgbé láíláí tí máa ń parọ́ kó máa jáde o. A jọ mọ̀ pé owó ló máa ń ba ojú ọ̀rẹ́ jẹ́ ó ń bojú ẹbí jẹ́ ó ń bojú àwọn àkọ́lé kan jẹ́ nínú ìjọ ó ń bàjẹ́ àárín àwọn olóṣèlú yẹn worst. Now ìwọ tó wá jẹ́ ọ̀rẹ́ tínú ti bí nǹkan tó fẹ́ jẹ́ kó yé wa ní pé ọkọ̀ let's go àbí is that what you're trying to tell us? I think you need to start cooking. Sir, òótọ́ ni business pa èmi àti Báyọ̀ pọ̀. Òótọ́ ni business pa èmi àti ẹ̀ pọ̀ bọ̀ èmi àti Báyọ̀ ti settle ìjà wọ́n ti settle ẹ̀ fún wa. Ẹ̀bùn kárí pé mo mọ̀ wípé títorí Báyọ̀ òun lẹ ṣe pè mí mo fi Ọlọ́run bá búra mo ò ní jẹ́ ìpè yín ṣé kò tún mo sọ yẹ yín sí mo lè disrespect yín ó mo ṣe wà lórí ìjókòó ilé ni. Sórí inú mi dùn pé wọn náà sọ pé tí ìbá ṣe àpọ́nlé tó fún mi aṣọ àpọ́nlé yẹn Ọlọ́run ní fàyà. Sórí Báyọ̀ fúnra rẹ̀ ló pè mí lórí ẹ̀ṣà láì gbogbo tó ṣe. So please, I'm enjoying you. Please, let's go. Bayo, please, let's forget about the action. Òun náà ti realize mistake. Òun ló pè mí ló ṣàlàyé gbogbo ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ fún mi. Ó dẹ̀ ti lọ fún mi ẹja gbàgbé. Ọ̀ ṣe bí Báyọ̀ ṣe wáyé, mo mọ̀ dáadáa. Ẹ mọ̀ tó ọ̀rẹ́ mi. Bayo is my pal. He's my best friend. Ṣé kò tí mo sọ lè yín sí? Ṣé bí bó ṣe wáyé, oró tó wà nú ẹ̀ ojú dé jùlọ. Orí gbogbo ọkọ tó ṣẹlẹ̀ láàrin méjèèjì pátápátá ló ti ṣàlàyé gbogbo ẹjọ́ ṣe business tó ṣì tiẹ̀ tó ṣe gba gbogbo ẹ̀ ló ti sọ ó ti yé bọ́ṣọ wí Báyọ̀ tó wà lórí ìjókòó ń sìn ó ti yé ń sìn wọn ń tẹ́lẹ̀ bí bá ti mọ ẹjọ́ ènìyàn bí kò ń pẹ́ lórí ìkúnlẹ̀ ó ti rẹ́dì láti pay ẹ back ó get Báyọ̀ ọ̀dẹ̀ sọ̀rọ̀ náà. ẹ ṣe ẹ̀gbọ́n dájú mi kò sí nǹkan kan tí mo fẹ́ sọ mo ò láwíjàre kankan mo kàn fẹ́ kó torí Ọlọ́run kó dáríjì mi ni mo mọ̀ pé mo ṣe nǹkan tí ò dáa mo mọ̀ pé mo dọwọ́ rú gidi but mo ti ṣetán láti ṣe àtúnṣe yẹn then mo fẹ́ assure ẹ pé gbogbo ìgbàkigbà tá a bá tún jọ ṣe business papọ̀ irú ẹ̀ ò ní wáyé mọ́ jọ torí Ọlọ́run má bínú pàdé mi I beg you. Ṣorí Báyọ̀ máa dáríjì ẹ sórí bó ṣe wáyé láti ní èmi àti ẹ business ò lè ever die máa jẹ pọ̀ láti èmi ìlú ni mo sọ fún ẹ. Òun sọ fún ẹ pé kò má bínú irú ẹ̀ òun ti ọwọ́ òun ṣẹlẹ̀ ni kò dẹ̀ tó ṣe ìbínú that means pé kò tí ì tán nínú ẹ̀ pẹ̀lú ló dẹ̀ sọ pé o ró mi láṣọ àpọ́nlé that means o tí ì ró mi láṣọ àpọ́nlé tó bá ró mi láṣọ àpọ́nlé wà á jẹ́ pé you just let go you forget about everything. Ẹ wo ẹlẹ́gbọ̀n ọmọdé ló ń ṣe ọ̀rẹ́ wa kí ni nǹkan tá a wá pè wá ní ọ̀rẹ́ fún tá a bá ń ṣe wa tá a bá lè dáríjì wa àwọn àti yín wọ́n ṣe súnmọ́ àwọn tó wọ́n ń jà tó ń parí ẹ̀ náà ó ti yẹ kí ni Báyọ̀ ṣe tójú kan tójú òrìrì ẹ jọ ọmọ fọlọ́run bẹ̀ wọ́n náà là máa bẹ̀ ó ti yẹ dáríjì. Ẹ wọ kó ti torí yín ni o ti torí yín ni o. ọ̀gá ara ojú ni mo ń tí o. ó ti lọ ẹni kó fún mi lágbo owó ẹ̀ tó rà bínú. ọ̀yà má bọ̀ owó ẹ̀ fún bó ṣe sọ yẹn tó bá ti bínú mọ́ má bọ̀ owó ẹ̀ fún. ṣé wọn náà máa fún títí ẹ kẹjọ bí sọ kó náà tó fún ní tiẹ̀ ọjọ́ bí sọ òun lówó jù mí lọ. ẹ settle the jà right ṣé Ọlọ́run ló bá yín settle ìjà yẹn ni àbí àwọn èèyàn bó la ṣe mọ̀ pé ìjà yẹn tó bá parí ó tán nínú tiẹ̀ tell me now wá sọ fún mi pàtó bá yín parí ìjà ìwọ lọlé Báyọ̀ ní alẹ́ a day to his wedding ṣé fẹ́ fún ní wedding gift ni or you wanna go dress him up tell me abúlé fẹ́ bá pa màálù kí ló wá lọlé Báyọ̀ a day to his wedding not even a day a night to his wedding few hours to his wedding kí ló ṣe ní Báyọ̀.
iṣẹ́ rí òótọ́ ni mo lọ sílé Báyọ̀ lálẹ́. Dàtí mo. Relax yourself. Sọ kẹ́jọ́ làkúyà. Ìgbà tí mo délé Báyọ̀ mo dẹ̀ rí pé time ti lọ. Mi wá bọ́dà láti sọ pé mo fẹ́ rí mọ́. So mo ṣáà fi yẹn lọ sọ́dọ̀ girlfriend because ibi tí girlfriend mi gbé ó close mọ́lé ẹ̀. Ìgbà tí màá dé dọ́dọ̀ girlfriend mi náà mo wá discover pé ara girlfriend mi ò yá. Bí mo ṣe decide láti lọ rògùn fún ní chemist nìyẹn. Ìgbà tí màá dé láti chemist mo ní kí lọ fún ìyàwó mi lógún. So bí mo ṣe rí ìyẹn tailor tó máa ń bá wọn rán aṣọ ní around nìyẹn. So mo ṣàbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ló wá ṣe ní ìyẹn àdúgbò lálẹ́. So mo wá sọ fún pé àpé ó yẹ kó ti sùn by this time pé ilẹ̀ ti ṣú. So bó ṣe sọ fún mi pé ó lóun mú aṣọ wá fún Báyọ̀ pé aṣọ yẹn ó láṣọ yẹn ó lóun bá Báyọ̀ rán aṣọ. So ó láṣọ yẹn ó rán dáadáa pé òun kò size Báyọ̀. So bí. If I can hear you vividly, tailor ní alẹ́ àbí? Bí time wo ni èyí tó ń sọ yìí? Around 10:30 to 11. Huh? 10:30 to 11? No. I'm not understanding. Tailor, aṣọ wedding, ní alẹ́ 10:30 to 11. Adjustment. How does that add up? Let me ask you a question. On deliberative ẹ̀ mú àṣírí ni àbí kí ló ń ṣẹlẹ̀ ń gbọ́? No sir. No. Àpò ògbọ́n nǹkan tó sọ ni. Aṣọ wedding 11 o'clock. Tailor, ìyàwó ṣó o ti rí rẹ̀ rí? Ó ṣẹlẹ̀. Ó ti dàgbàdé àná àti bọ̀rí bó ṣẹlẹ̀. Just say that, let's do it. How can we see that tailor? Can you take us to the tailor's house? Mo lè tailor yẹn, but mo lè provide ẹ̀ fún yín. Màmá pè lórí fóònù, àkọ́ lọ fún pé mo fẹ́ ránṣọ. Má ti bẹ̀ mọ́. Mo lè fẹ́ parọ́ ẹ̀yà. Ṣé kò wá ṣọ́ ni o? Sorry, you know that we are working together. A máa dúpẹ́ fọ́lọ́run. Àmì Ọlọ́run bá a mú ró. Ó mi tí ì sùn Ọlọ́run kọ́ọ̀sì kan wọlé lóṣìṣì èmi gan ọkàn mi ò balẹ̀ kọ́ láti ẹ̀dẹ́ kó lọ. Tani ẹ? Wọlé, come in. All right. Ẹ̀gbọ́n. Àrètí lọ́la. Ẹ kàlẹ́ sà. Okay then. Ẹ sà. Ọwọ́ ìwà ọ̀dẹ̀. Mo wà pa. Ẹ má bínú pé mo pẹ́ kí n tó wá ojú sí yín. Mo tiẹ̀ ní kí n try luck mo rò pé ti máa sùn gan. Mo wà ní. Ẹ má bínú sà, mo busy látàárọ̀. Wọ́n ní pé aṣọ yẹn kódà kó fẹ́ ṣe kíní bí ẹsẹ̀ díẹ̀ báyìí. Ṣé bí mo ṣe náwó ni mo complain bọ́ ìgbà tí mo wá wọ̀ wò mo rí pé perfect ló ṣe. Ọ̀rọ̀ wa ti parí because bàtọ́ tiẹ̀ sáré sọ fún mi báyìí bọ̀ torí pé mo ní ṣàwọn customers tí mo ṣe ráyè wá yọjú sí yín. Ẹ̀dẹ̀ kú palẹ̀ mọ́. Finally the day is here, àdúpẹ́ fọ́lọ́run. Ọkọ̀ mi ò papọ̀ kọ́ làṣà tètè dé kó lọ ó ti rẹ̀ ní kára o. Ọgbọ́n. Èmi kò tẹ̀lé wait because èèyàn tí mò ń kó bọ̀ wá sí pàtí yẹn wọ́n ti pọ̀ jù. Bẹ́ẹ̀ ni. Tí wàá mọ ìyàwó tí mo bá yín kó bọ̀. Kí ló dé? 1.5 billion. Ṣe sùúrù. No, irọ́ mo kàn fi ọkùn níwọ̀n tó bẹ́ẹ̀ nù. Bẹ̀rẹ̀ ṣàmọ̀ ní ẹ̀gbọ́n wa ló ń ṣe nǹkan ládùúgbò kò ní dá káwà náà máa ní ẹ ṣàmọ̀ náà. Bóyá mo appreciate it. Ẹ ṣe nǹkan kó àdọ̀tí. Thank you very much. So ẹ jẹ́ kí n know ìdánwò because mi láti ṣe one or two things against tomorrow. All right. Mo ní kàn wá yọjú sí Ó ṣe bàjẹ́. Ẹ ra sà. Ó ṣe ń Thank you very much. Ó ṣe. Bó ṣe jẹ́ nìyẹn o. Ìgbà tí ìmàdẹ̀ fi jáde kúrò ní inú ilé wọn lọ́jọ́ yẹn tí mo bọ́ sínú compound ni mo fi pàdé alájà yẹn tó wọlé. Mo dẹ̀ assume ká alájà yẹn ló máa ti gate because ìgbà tí mo fẹ́ jáde ni wọ́n sọ fún mi pé ẹni tó bá wọlé last ló máa ti gate ilé àwọn. Sọ̀rọ̀ ẹ̀rọ tí máa ń gbé dáadáa. Ó pàdé èèyàn, ẹni tó pàdé èrè tó rí as in the person's countenance approach ẹ̀ sí. Ṣé ó wọlé bí onílé ni àbálejò ẹ̀ tó wáyàn? Kí n má parọ́, mo ń kánjú lọ́jọ́ yẹn because mi ò ní mọ́tò and it was late already. So mo ṣe máa délé lèmi tí ẹ̀rín mi tí ẹ̀ notice pé èèyàn kan kì í àní èèyàn kan kí mi débi tí mo fẹ́ mọ continent àbẹ̀rẹ̀. Tailor, kò sí bí o ṣe fẹ́ pàdé yẹn at that time of the day tell me kíra yẹn. So I need you to remember vividly báwo lẹ ṣe kíra nítorí olúwa yẹn bàbá aláti mọ̀ bóyá ni ẹ kí ẹ bí ara lé ni àbò kí ẹ bí ara àtà
and in the process woman possible even she might establish eye contact pẹ̀lú onítọ̀ kàlákìlá yìí voice ẹ̀ àníìdẹ̀ wà lè ṣàlàyé fún wa pé ohun ẹni tí mo gbọ́ rè o ojú ẹni tí mo rí rè o tó bá ń sọ pé ẹ ọkọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ yàn that time it's not kò tí really make sense. ọkọ ọlọ́pàá ó lè kí mi but mo ṣe ń sọ pé èmi ò gbọ́ ṣé mi tí mi ò gbọ́ ni mo fẹ́ mọ̀ bóyá bákan nìyẹn kan tàbí bákan nìyẹn kan ṣe sound mi ì gbọ́ mi ì tiẹ̀ gbogbo ibi tí mo lọ ló wà lọ́kàn mi. Like I drag my time. Tell her, ṣé tí a bá mú ẹ dé inú compound yẹn tá bá kó gbogbo ètò ń gbèlú lẹ́yìn tá bá kó gbọ̀n síta ṣé o lè tọ́ka sí ẹni tí òwúlẹ́lẹ̀ as in can you point out the person you actually saw that night? Bíbélì sọ wípé nítorí wípé Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún wa ó ní pé ẹni tó bá gbà á gbọ́ yóò ní ìyè ayérayé. Bíbélì náà ló sọ pé ẹ wá sí ọ̀dọ̀ mi ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí a di ẹrù tó wúwo lé lórí ó ní àwa ó fi ìsinmi fún ọkàn yín àti ẹ wá tọ̀ Jésù ètò Jésù wà á fi ìsinmi fún yín èwo ṣe rí gbogbo bí à ń lé tàtú à ń ṣe gbogbo ẹ̀ kó dáa kó ń ṣe ìwà tó wu ọmọ Ọlọ́run ẹ máa bọ̀ lọ́dọ̀ Jésù Jésù nífẹ̀ẹ́ yín o Jésù fẹ́ràn yín gan. Ìwé mímọ́ ló dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ṣé rí ara àwọn obìnrin yìí tẹ́ḿpìlì Ọlọ́run ni nítorí náà ó yẹ ká máa para wa mọ́ ni gẹ́gẹ́ bí obìnrin ṣé rí ìmúra yín yìí ó kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí obìnrin nítorí ṣé mọ̀ pé ẹnì kọ̀ọ̀kan wa báyìí ni Ọlọ́run yan áńgẹ́lì tiẹ̀ fún
àwọn áńgẹ́lì tó ń ṣọ́ṣọ́ wa gan wọ́n lè fà sẹ́yìn nípa ìmúra wa yìí nítorí náà ẹ jọ̀ọ́ ọkùnrin tó bá máa ṣetán láti fẹ́ràn wa gan náà pẹ̀lú ìmúra yìí tí nígbà tí áńgẹ́lì tó ń ṣọ́ yín tó bá ti jìnnà sí yín báwo lọkùnrin tó máa nífẹ̀ẹ́ yín báwo ló ṣe máa súnmọ́ yín pẹ̀lú nǹkan tẹ́ ẹ wò yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká máa para wa mọ́ ẹ jọ̀ọ́ kò tọ́ fún ọmọbìnrin láti máa ṣí ara sílẹ̀ ó yẹ nítorí pé gbogbo ara wa gan ìhòòhò ni ìdí èyí ó yẹ ká máa bora wa nígbàkúgbà ni ẹ jọ̀ọ́ àǹtí ẹ gba Ọlọ́run gbọ́ nítorí òpin ayé ti fẹ́ dé ẹ gbàdúrà láàárọ̀ tẹ́ bá jí tẹ́ bá fẹ́ sùn náà ẹ gbàdúrà nítorí àdúrà ló lè ṣe ohun gbogbo àdúrà ló lè yí kádàrá burúkú padà nínú ayé ẹ̀dá ẹ máa gbàdúrà nítorí pé Ọlọ́run bá ló ní èyí òun ló ní ọ̀la wa. bẹ́ẹ̀ni ẹ má jẹ́ ká torí ti ayé bàbá tuntun ọ̀run jẹ́ ṣé rí ilé ayé yìí ó kéré gan-an ó fẹ́ yẹ kẹ́ jù ú ẹgbọ́n kan ti Bíbélì sọ nígbà tí gbogbo ìwà ara ìbò ti fílẹ̀ ṣé torí ọkùnrin náà ni ó dáa ẹ fara mọ́ fún Ọlọ́run torí pé Ọlọ́run lọ́ba tó dáa ẹ má ṣe gbogbo lílọ ẹ ṣe níwájú Ọlọ́run ọba ọkùnrin tó bá fẹ́ fẹ́ yín sílé púpọ̀ ọkùnrin tó wà kàn sí ẹlẹ́tàn ni wọ́n kò sí ètò fẹ́ fẹ́ yàwó gidi ṣùgbọ́n tẹ bá para yín wọ́n tẹ múra gidi torí ayé àti torí tọ̀rọ̀ ẹlọ́kọ̀ tó dáa ẹlọ́kọ̀ tẹ́ pé àtọ́jú ibi àwọn gidi á gbé yín tó ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń múra ìkó dáa. bẹ́ẹ̀ni Jésù dẹ̀ máa fi rọ̀ yín lọ́rùn. àmín. lẹ bá sọ mi tẹ bá dé yìí ẹ ṣé mo dúpẹ́ gan ṣe fẹ́ gbọ́ orúkọ mi ò kì í ṣe Rebecca àbí Fatima Ṣàngó bù mí gbà lórúkọ mi ṣe ti gbọ́ bẹ́ẹ̀ ẹ má ṣe bá ṣe mi bẹ́ẹ̀ mọ́ ṣe gbọ́ ẹ ń ṣí ẹ lọ píríṣì fún Jésù. àǹtí Ṣàngó bù mí àǹtí Jésù orúkọ Jésù lẹ́kùn Jésù lẹ́kùn ibi náà rí ṣọ́ọ̀gùn lára àwọn orí ètí ètí gbogbo ẹ̀rọ bóyá òní kò lọ Bíbélì sọ wípé Jésù ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àyàfi kó ronú pìwàdà ẹ̀yà tẹ̀lé ìwé ẹ̀yà tẹ̀lé títà àti Ṣàngó tó kúrò ní lọ́wọ́ ìjọba ọ̀run. àánú yìí dúró torí pé ṣe àánú yìí dúró títí láéláé torí pé ṣe o bàbá torí pé ṣe àánú yìí dúró. The Bible saying that from the time of John the Baptist, the kingdom of God suffered violence, and the violence taketh it by force. Ó yẹ jẹ́ ká sọ fún Ọlọ́run wípé gbogbo ogun èṣù nínú ilé yìí Olúwa bì í wò. Ó yẹ pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta kí ẹ wá fi iná tó ní iná nínú kẹ́ ẹ fi tẹ̀. Ó yá àdúrà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, iná! 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 Olúwa Jésù, gbogbo ogun èṣù nínú ilé ìjọ ìjọba wọn, iná! ọ̀rẹ́ mi kí ló dé wá stop wa. pẹ̀lú sọ́jàrẹ́ wọn ò bọ̀ ṣí èyí nínú ilé wo lẹ ti ṣàdúrà lẹ́nu ẹ̀ ń pariwo látàárọ̀ àdúrà ká ló fún yín permission kẹ́ máa ṣàdúrà mi báyìí ṣé mo ránṣẹ́ sí kẹwàá gbàdúrà kí ni mo ń tà tí mo ní kẹwàá rà ẹ ṣí èyí. wọ́n á ní pé kí iná kó wó lu gbogbo àwọn tá wa. iná máa wó gbogbo yín pa ni ọ̀rọ̀ máa wó yín pa ni ẹ̀yin wèrè yìí àmọ́ sọ náà bí mo ṣe jókòó sí sókè òórùn yẹn dẹ̀ ń bù tiwa òórùn yẹn ó wú mi ní kọ́ mo ní kí ló ṣẹlẹ̀ ṣé dọ́sí ìlú òórùn ni wọn mọ̀ pé ilẹ̀ wà sáré àwọn òbúkọ ní òórùn de ó tó di ẹ̀mú gbogbo ẹ̀ di papapapapa atẹ́kùn ní ráyè fẹ́ síra yín sára yín gbogbo àwọn máa dáfí kán pàtó àní sọ ìwé ẹ̀ níbọ̀ yóò lè sọ fún yín para yín rùn ó tó yìn ẹ dàbí egbére bí ṣe ń wò yìí ó yà sílẹ̀ mọ́ ibi kẹ jáde. ṣé kò mọ́tò chance fellowship bọ́ ni mọ́mì. kí bá sọ ẹ má bínú. kó bá mi kọ́ ẹ kó ṣe láti rìn àpẹ ọjọ́ fọ́ọ̀mù ṣe kẹ́ ẹ́ ní òun rẹ̀ nílẹ̀ kó kó ní bá sọ ìwé ẹ̀yẹ yìí. Iná níbo ni ó ti ń jọ níbo lẹ ti ń bẹ̀yẹ̀ wá ní ìbẹ́sọ̀ fún ipa bíṣọ̀ kẹ́ máa gbàdúrà òṣì nínú ẹ̀. Iná ní bàbá náà.
Sister Sarah, Sister Caroline, ṣé bẹ́yìn ni mò ń bẹ̀ pé kẹ́ má bínú, ó dé ní pé ń lọ. Nǹkan tí mọ́mì sọ sí yẹn, ẹ wo pé mi ni mo sọ, ẹ má bínú. Inú ṣàrí pé mo sáré tẹ̀lé yín bó ṣe sọ̀rọ̀ tó rọ́rọ̀ yẹn dùn mí, mo dẹ̀ mọ bẹ́ ṣe máa fíìl gbogbo ẹ̀bí yẹn, ẹ dá sí mi lórí pé mi ni mo sọ. Sister Esther, ká má lọ, ṣé èèyàn rí nǹkan tí mọ́mì fi wá wé nínú ilé ni? Ẹ ní sùúrù o, kí láti ẹ̀ wá ṣe tó pọ̀ jù náà? Ìbádùúrà là ń gbà, tí wọn ò bá dẹ̀ fẹ́ bá ṣe ń gbàdúrà nìyẹn, wọ́n máa ní ká bọ́ ta, gbogbo ṣe dà wá síta bí ẹran. Wọ́n tún wọ́n fi wá wé gbére gbó ṣáájú gbére ni. Ẹ wo ẹ kì í ṣe gbére, ẹ má bínú. Ẹ̀yin náà mọ̀ pé ìgbà tí dáàdì wà láyé mọ́mì ò kì í ṣe báyìí. Dáàdì dẹ́kun tó ń sìn ní mọ́mì change wà wọn. Àmọ́ ojoojúmọ́ lèmi náà pé mo ń wàásù fún wọn pé kó yé padà kó gba Jésù sínú ayé wọn bíi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí dáàdì wà láyé. Àmọ́ wọn ò gbọ́. Àdúrà náà ni mò ń tẹpá mọ́ kọ́nà bá mi jí wọn padà sí dáadáa. Kí ló fà sudden change? Kí ló dé? Kí dáàdì yìí tó kú, he was a deacon nínú church. All of a sudden, dáàdì dẹ̀kun tán, mọ́mì bẹ̀rẹ̀ sí ní ṣe bọ́ ṣe ṣe. Okay fine, bó ń ṣe business wa ju pé ká máa bá wọn. A tún wá bíbà yìí, a wá gbàdúrà, wọ́n wá sọ̀rọ̀ sí wa bẹ́ẹ̀ yẹn. Kí la ṣe? A ní kí wọ́n bèṣù náà, a dẹ̀ wá nulẹ̀ ìwà ṣe pé. A wá gbàdúrà ní àdúrà ló máa ń gbà kó kí n ṣagbára náà. Sister Sarah, change is very constant. Ọwọ́ Sister Esther níṣẹ́ pọ̀ jù. Àwọn ló mọ bí wọ́n ṣe máa tọ́ mọ́mì sọ́nà báyìí tó máa follow right path. Ẹ wo òótọ́ lẹ sọ, ọwọ́ mi ló wà, ṣùgbọ́n èmi náà ń pe Jésù, mò ń pe Jésù kó wọnú ayé mọ́mì mi. Àmọ́ mọ́mì mi ni ò fẹ́ change, kí mo wá fẹ́ ṣe ju pé kí n máa ṣàdúrà lọ. Ìyá sọmọ, mo bá ní mo ṣe lè sọ̀rọ̀ sí wọn mọ́ torí ìyá mi ni wọ́n. Mo gbọ́dọ̀ ní sùúrù gẹ́gẹ́ bó ṣe ń kọ́ wa ní church. Àdúrà yẹn náà ni, àdúrà yẹn lè máa túbọ̀ tẹra mọ́. Kọ́ ló ń change wọn o, because èdè yóò kí kú kàn dẹ́yìn ẹnu o. Odidi ìyàwó díkìn ló ń ṣe báyìí. Tó bá wáyé pé àwọn pastors tó kù ni wọ́n wá sínú ilé yín kan, ṣé bí mọ́mì ṣe ṣe sí wa yẹn náà ṣe máa dà wọ́n síta bí ẹran? Yàtọ̀ sí ìṣesí wọn, ẹ rí ìmúra wọn ni. Wo ṣẹ̀rí Bíbélì sọ wípé kò sí ẹni tó ń fọwọ́ lé ohun ìtìlẹ̀ tó bojú ẹ̀yìn tó yẹ fún ìjọba Ọlọ́run. It is a wrong thing to backslide. Olúwa ràn yín lọ́wọ́, ẹ jẹ́ ká máa. Bíbélì tún sọ wípé Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronúpìwàdà, kẹ́yà bá wọn sọ̀rọ̀. Ẹ sọ fún wọn ní àsìkò ìdájọ́ tí ń tó o. Màá wá sí fellowship lọ́nà tó ti gbọ́. Ẹ má bọ̀. Wọ́n fi fellowship ẹ má bọ̀. Sísá yìí, ó dà ìwé ìdísí mi lẹ́yìn. Èmi ni mo ṣe yín ọkàn ṣe mọ́ mi. That is my life. Bíbí sáyé mi ṣe rí mi. Ìdílé onígbàgbọ́ ni mo ti wá. Dẹ̀gbẹ̀sìn gan. Ọmọ Bíbélì dáadáa. Nítorí tí ìgbà tí mo pàdé Báyọ̀. Dẹ̀ǹdẹ̀, ẹ bá mi bá bọ̀dà Báyọ̀ sọ̀rọ̀. Wípé kí wọ́n ṣe sùúrù. Tí yóò bá ṣe sùúrù, èèyàn máa jèrè ẹ̀. Kọ́ máa wọ́n ṣe rárá. Ṣẹ́rí, àwọn pásítọ̀ wa sọ fún wa pé ó dá fún obìnrin kí wọ́n jábàálẹ̀ obìnrin ní alẹ́ ọjọ́ ìgbéyàwó ẹ̀. Kó má rọ́ọ̀ṣì mi, tó bá rọ́ọ̀ṣì mi kò ní da ìfẹ́ kẹ́ bá mi bá wọn sọ̀rọ̀ torí pé mo nífẹ̀ẹ́ bọ̀dà Báyọ̀ gan. Ṣé tán? Ṣé wọn pé mo sọ fún ẹ? Ṣé wọn pé gbogbo nǹkan tí mo sọ náà lélẹ̀? Mo ṣẹ̀ṣẹ̀ gbà pé tòótọ́ ló sọ fún mi. Àlìsè òun ló fẹnu ara ẹ̀ sọ́n sìn. But Sister Esther, ẹ jẹ́ kí n bá yín sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ṣé di mistake tẹ́yin obìnrin máa ń ṣe? Òun ló pọ̀ jù. Ìwọ náà jẹ́ ká imagine. Àgbẹ̀tọ̀ jábàálẹ̀ yín bí ti jẹ́ tẹ bá ṣe gbéyàwó. Mèmí mọ̀ rẹ̀ tèmi o. Bọ́ ká tiẹ̀ lọ wo pé kì í jọ tẹ wá ṣe yan ìyàwó yẹn lálẹ́ tó wá wọlé. Mo tọrẹ mi gbé sábẹ́ òjò nìyẹn. Christian ni mi máa gbà fọlọ́run. Bàbá ńlá arọ ni wàá gbà sáìsì eléyìí fún báyìí. Ẹ tún mú yẹn sẹ́gbẹ̀ẹ́. Ok, ẹ pàdé ọkùnrin. Ẹ láǹfààní láti jọ ṣe nǹkan pọ̀. First day o. Ẹ̀ ń láti ní sùúrù kó dúró oṣù mẹ́fà o. A wá dúró oṣù mẹ́fà yẹn tán. Ẹni tó ti láníyàn ti ẹnu. Lẹ́yìn oṣù mẹ́fà tó bá bóná jẹ adórí ìvùwà. Ẹ mú yẹn sẹ́gbẹ̀ẹ́. Ṣùgbọ́n nǹkan téèyàn bá ti test téèyàn lè trust bí ọ̀rọ̀ bàbá Sodiq lọ́yọ̀ọ́. Ẹ ọkàn yẹn máa balẹ̀ pé ohun tí mo ṣe yìí o bó bá dọjọ́ ìyàwó àjẹpẹ́ ni o. Ẹ wá mú ẹ ṣe ẹ̀wù tọ̀rọ̀ èmi sọ fún ẹ o. Mo ní kẹ́ bá mi bá bọ̀dà Báyọ̀ sọ̀rọ̀ ìtẹ̀yìn tó ń sọ yìí. Esther, sori mo love ẹ gan. Mo dẹ̀ ti decide ní ìgbésí ayé mi pé ìwọ ni mo fẹ́ fi ṣe ìyàwó. Okay? Mi ò wá nífẹ̀ẹ́ kó jẹ́ pé ìwọ fúnra ẹ wàá ṣe Ọlọ́run láti ara mi. Lọ́nà wo? Ṣe
ṣoré mi èmi ti ṣe rí dáadáa kí n tó pàdé ẹ ìgbà tí mo pàdé ẹ ni mo pinnu pé mi ò ní bóbìnrin mi ṣe mọ́ àfiwọ́ now tí wọ́n bá kọ̀ tó jẹ́ kí n súnmọ́ ẹ lémi tó ti rí gbogbo evidences pé mo ṣetán láti fẹ́ ẹ sílé automatically ọkọ ẹ ni mo jẹ́ tó bá ti wá jẹ́ kí n súnmọ́ ẹ tí mo bá lọ ọ̀tá orí ẹ lẹ̀ṣẹ̀ yẹn wà. Bàbáyọ̀ ìyẹn de ní balẹ̀ kó gbọ́ mi o ẹlẹ́ẹ̀kejì tó bá tì mí tí mo lọ ọ̀tá tèmi ò lè mára dúró mọ́ tí bá lọ kó àrùn wá ń kọ́ tí mo márùn yẹn tí mo kó fún ẹ lẹ́yìn tá a bá ṣègbéyàwó ó di méjì mo fi Ọlọ́run ọba bẹ̀ ẹ́ rí mi. Jésù Kristi ò ní jẹ́ lórí tọ́lára láwìn àmọ́ ẹni sùúrù kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ẹ ṣe ìdẹ̀sí lọ́rùn tèmi náà tó bá jẹ́ ká ti fẹ́ra wa sílé bí ọkọ àti ìyàwó tẹ́ wá lọ ṣèrànù ń ta òun lẹ̀ṣẹ̀ wà lórí mi ẹni sùúrù fún mi díẹ̀. bá a ṣe ń wọra wa yọ láti di tọkọ tìyàwó mi ò lẹ́lòmíì nígbèsè ayé mi ìwọ nìkan ni mo ní fún mi ní nǹkan tó máa fún mi nígbà tí a bá ṣèyàwó tán kí n kúkú mọ̀ pé o ti fún mi má tì mí lọ síta Esther come on mo nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan tó ń sọ yìí lọ. Bọ́dà Báyọ̀ Jésù Kristi ò nífẹ̀ẹ́ sí o. Jésù rí i pé ìwọ nìkan ni mo fẹ́. ọ̀rẹ́ mi jẹ́ n fi yín lẹ̀ ó ti yé ẹ irọ́ mi ìfẹ́ disturb yín bus of tẹ́lẹ̀ yìí express rí gẹ́gẹ́ gbà wàá ṣe rí ọ̀rẹ́ mi. Is that anything I do? Any step I take nítorí ìfẹ́. kí ló try láti ẹ̀ ti sọ bó ṣẹlẹ̀ gan-an. àǹtí mi a ní mo ti meet Bọ́dà Báyọ̀ wọ́n dẹ̀ ní àwọn láìkì mi àwọn afẹ́ mi. gbogbo ìṣẹ̀gbọ́rọ̀ tó sọ pé fọ́ ni èmi ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tó jẹ́ pé mo jàjàkújà mo ná gbòòrò 24/7 mi ì tiẹ̀ ronú lọ pé ọkọ àbí fẹ́ǹsì even boyfriend gan kò sí nǹkan tí mo fẹ́ fi wọ́n ṣe kí ló rò débẹ̀ gbogbo tó sọ yẹn. ẹ wo àǹtí mi Bọ́dà Báyọ̀ sọ pé àwọn ò nífẹ̀ẹ́ mi àwọn dẹ̀ láìkì mi mo fẹ́ mú wọn wálé kẹrí wọn. ẹ gbà mí gbọ́. orí tí mo ṣe wẹ̀ ó dà gbé bí mo ń lálàá mi ti ẹ̀gbọ́n rí. ẹ bá ti yọ wọn ẹgbẹ́ nǹkan tí mo sọ sí mi. àmọ́ mi ẹ̀wẹ̀ tẹ wá bù. in fact ẹ gbọ́dọ̀ bí ìsìnkàn ló ṣẹlẹ̀ bí báyìí. mọ́mì ẹ ò mo ti ní ti. ṣé mo sọ pé mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni èyí ò kì í ṣe ọjọ́ ọ̀rọ̀ fún mi àti ẹ̀ṣù ṣùgbọ́n èyí ò fẹ́ báyìí sọ̀rọ̀ I don't want to talk to you. kí ló sọ ìjàrú sí náà. Esther wà ní pẹpẹsẹ o òun ti nífẹ̀ẹ́ sí o òun fẹ́ mu wálé. dọ́tà ló sọ pé ta ló sọ pé ó ti fẹ́. ta ló ìyá bíbélì yìí náà rí Esther. ṣọ́ọ̀kì bí ṣe ń bọ̀ ẹ̀ mo rò pé nǹkan gidi kan lẹ́ ń sọ ni mi ò pọ̀rọ̀ òṣì ló wá bẹ́ẹ̀ sọ. mọ́mì mọ́mì. o mọ̀ pé tó ṣe máa wọ̀. ṣọṣẹ́ ọ̀pọ̀ pè é. no. mọ́mì ní sùúrù àǹtí mi kí wọ́n ní kò ní sí láti mọ̀ tó mọ̀ sí ní pé mo ti ní pẹ́ntì mo ti níyàn tó fẹ́fẹ́ mi tó náà wọn láìkí mi wọ́n mi ṣẹ̀ṣẹ̀ bí nǹkan gbọ́n ọ̀tẹ̀ dá mi lóhùn. wọ́n mi wọ́n understand wọ́n pé òjijì àkọ́kọ́ wọn kọ́ bọ́rọ̀ yẹn lẹ̀. ẹ but time wo ló nígbà ẹ fẹ́ wá gan-an. next week Thursday ni Bọ́dà Báyọ̀ náà máa ráyè so next week Thursday ni màá wá. bẹ́ẹ̀ Esther èmi ò lè sí around o mọ orí ẹ̀gbọ́n tó ní àsìkò election de la wà yìí pàrọ̀ Àbújá yẹn mi ò gbọ́dọ̀ carry over gbogbo àwọn politician yìí sí iná máa nídìí rúwà wọ́n dẹ̀ máa sanwó gan ṣé ti yẹ bẹ́ẹ̀ so bọ̀ ìmọ̀ àbá ìbá mi sọ̀rọ̀ ṣe ti gbọ́ máa wọ̀ rẹ̀. ṣé Bọ́dà Báyọ̀ bá wa kọ́ máa fún ọ láti tù. báwo rí kò sí problem ṣé Bọ́dà Báyọ̀ àbí reverend pastor kí ló tẹ̀ pé. Bọ́dà Báyọ̀ ni ẹ dẹ̀ máa láìpẹ́ wọn àti mi tẹ́ bá rí wọn àwọn náà wọ́n máa dàbí ẹ̀yìn náà ni. àbúrò ó máa ń fọdọ ojoojúmọ́ wàá kàn gbé new thing wàá dé òtí ẹ̀gbọ́n. báwo rí bàbá bá mi sọ̀rọ̀ èso gbọ́dọ̀ fẹ́ máa rájà fọ̀rẹ́rẹ́ mọ́ mi kí n sọ bó ti jẹ́ torí ìfẹ́ ìfẹ́ àfẹ́jù ló mọ̀mọ́ rògùn orí mo ìgbóná. Christian mọ́tì wá sí mi tó bá ń gẹ̀lì rẹ̀ ti wí. ìpínlẹ̀ o ṣàlàfíà rẹ̀ ẹ káàbọ̀ sínú ilé wa. inú mi ti ẹ̀dùn láti rí yín ẹ má bínú ẹ jọ̀ọ́ mo fẹ́ bèèrè question kan
Esther sọ wípé ẹ̀yin lòun wá bá mi wípé òun fẹ́ fẹ́. Bẹ́ẹ̀ ni mà. Inú mi dùn. Ṣé má bínú mo fẹ́ béèrè another question. Ṣé church lẹ ti ríra yín? Church kẹ wọ́n ṣe church o èmi ò kí n lọ sí church. Though ó wá preach fún mi náà ni mo fi di pé mi àti ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. That's good. Mo rí pé omi ni ẹ mu àbí omi ni wọ́n fún yín nǹkan mi lè mu. Rárá mọ́mì omi ló máa mú wọn kí n mo ti bí mà. Mi like láti parọ́ fún yín ẹ jẹ́ ń jẹ́wọ́ fún yín sincerely èmi máa ń mẹ́lẹ̀ sí. Ẹ má mu brandy. I'm sorry ma. Sorry ni ti báwo. Ọmọ ajé ìlú wọn ni máa mú. Ẹ má mu brandy. Mo láìkí bẹ́ẹ̀ ṣe parọ́ yìí á dẹ̀ dà fún yín bẹ́ẹ̀ ṣe. Ẹ jẹ́ kí n sọ gbogbo nǹkan tí mo máa ń ṣe kí ẹ mọ̀ mi dáadáa. Mo máa ń lọ club náà. Lọ club. But mo intend pé in the next 2 months lágbára náà máa stop sìgá fífà. Sìgá. Uncle Bayo. Mi láìkí parọ́ ni. Ṣé rí gbogbo nǹkan tẹ́ ń ṣe inú mi dùn sí bàjẹ́. Yes, because you are truthful and I like that. Ọmọ yìí kò já rárá. Bẹ́ẹ̀ ni mo rí pé ẹ̀yin rẹ̀ já. Ẹ wá bá mi ṣe kí ni ẹ bá mi já kutukutu. Ẹ já ní o ti yẹ yín ẹ bá mi já gidi. Torí bó ṣe ń di tó ń di mi ò nífẹ̀ẹ́ sí mi ò láìkí rárá. Kò mọ nǹkan táyé ń sọ ó kàn máa dì báyìí. Bọ̀ bẹ́ẹ̀ ṣe wá já ẹ̀ èmi láìkí ẹ bẹ́ẹ̀. Máa kọ́ gbogbo ẹ̀. Mo fíyàn tó já tó máa bá mi já síta kó já. Ẹ ṣe kàn ní thank you. Sókè lọ gbé ti bí wá. Má lọ bí wá fúnra mi. Ẹ jẹ́ kó ń lọ gbé. Eléyèsù kò kí n gbogbo dé section níbi tí. Kí ni mo fi tó lé ní owó lè dé bẹ́ẹ̀. Àjọmọ́ ẹ wò ó gé kí n gé ni. Ẹ gé tí wàá gé tèmi. Àjọ géèjì. Àwọn géèjì wàá gé. Àjọ wàá gé. Ó wà ọ̀rá ẹ̀. Èdè kan wàá gé. Mo bọ̀. Èdè lè mi jẹ. Ṣé tán ẹja ẹja? Ibi ó parọ́ o. Má sọ bí mo ṣe. Mo lè nífẹ̀ẹ́ gidi gan-an ni. A bá eré àníyàn ìfẹ́ wa lọ. Lẹ́yìn ìgbà tí Báyọ̀ gbàbá lé mi tán, ó pé àwọn ọ̀rẹ́ ó change life mi kúrò ní onígbàgbọ́ sí another life. When it's time for me, kí n má lànà, mi ò dẹ̀ ní gbàgàbà sókè. Láti fànà fún mi nífẹ̀ẹ́ látọ̀run wá kí n má ṣẹ̀ṣẹ̀ gbé láyé torí fẹ́. All I know is that anything I do, stay by day. I'm going to change the life mi tán. Ẹni tó mọtí, ẹni tó fagbọ́n, ẹni sìgá. Ó change life mi pátápátá. Fọ̀rẹ́rẹ́ mọ́ mi, kí n sọ bó ti jẹ́. Torí fẹ́. Torí fẹ́. Esther. Ọwọ́ ẹ̀ káàkiri inú yàrá mú ọwọ́ níbo ni gíní ti ń fi wà níbo aṣẹ́ ibi ló wà tó wọn náà mọ̀ ṣe báyìí. Àǹtí mi kí ló dé tí mi ní mọ̀ ṣe wáyé náà ni mo ti bá náà. Ní gbogbo ilẹ̀ ti bàjẹ́ báyìí like how many stick ló ti. Àǹtí mi mẹ́fà náà mo ṣe fà. Mẹ́fà ni òun rí mẹ́fà ni. ọmọ ìyá mi ti yá wí jẹ́ kí gbóná mẹ́fà wọ́n kàn rí sọ jẹ́ kí gbóná mẹ́fà tí mo ṣe gan o ọmọ ìyá mi èmi wọn kẹ́jẹ́ ti ń ràn papọ̀ ìkẹfà. tí wọ́n nà tí mo. ó yà pé bíbá yìí náà wà òkè ó mọ̀ pé yàrá mi náà máa ń scatter everywhere máa. ẹsẹ̀ ní yàrá mi ẹ̀mí pé mi kì í fẹ́ kó máa rùn rárá máa láì ṣe gbẹ̀ neat tó so tí bá máa mú bẹ́ẹ̀ máa rùn ní ìdẹ́fẹ́ ìbà ìdá.
ẹ̀gbọ́n mi èmi kò tẹ̀ láìkí máa ṣe inú yàrá mi lórí máa scatter everywhere ìsìn wàá rí i pé ó máa fún ẹ ní inspiration wà kó máa jíjà ìwọ́n náà yẹ belong mo jíjà o orí mi máa sparkle ó sparkle gidi gan ni. ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn ó yá. mi mo káyé dùn báyìí. mi ò sọ fún ẹ lọ́ńdọ̀là kálá kan lọ rí wíṣkì sí ni wò gba ẹ ló máa mọ bó ṣe ń lọ gangan. ó ní kàn tẹ máa fa loud ẹ ra yẹn wálé náà. máa wọ ọ yìí wà nulẹ̀. Hey, see my pikin. Yirobo fún mi, yirobo 360. Oh yeah, yirobo. Ṣé ti rí lè yín fún ṣé o dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní padà tí àbí tó kù ní ìwà kó tó mọ̀ nípa nǹkan tí mo gbé tí mò ń tà rí ó ṣe yẹ kó máa rí nìyẹn. You're so beautiful. You're so you're well endowed. Kúde wá ló ń gbogbo ẹmọ lóde ń ṣe kúkúkúkúkú òun ò jẹ agbádùn. Bọ́n sì mo ṣe túra káyìí tó tú gbogbo kàsálẹ̀ tó tú gbogbo ẹlẹ́ káàkà báyìí. Èmi gan rí báyìí inú mi dùn. Bí ẹ wá sọ kí n kàn fún un. Ṣé o mọ̀ wípé Báyọ̀ ó wà láyé tiẹ̀ ó dẹ̀ láwọn ọ̀rẹ́ tiẹ̀ òun dúró sápá kan. Ẹ̀gbọ́n ẹ̀ òun náà láwọn ọ̀rẹ́ tiẹ̀ tí wọ́n já àwọn ọmọ yẹn ṣe kí ni wọ́n já wàá dojú tó bá gbọ́ jájájá àwọn yẹn náà ń pè bẹ́ẹ̀ màá wá bẹ́ẹ̀ sọ fún wípé kó bẹ́ẹ̀ sọ fún àwọn ọ̀rẹ́ pé kó bá mi brush ẹ up kó touch ẹ up kó clean ẹ out ó ti yẹ kó polish ẹ kó understand bó ṣe ń lọ ó ti wà nínú àpò ó ti pọ̀ jù wọ́n sún ẹ mọ́ bẹ́ẹ̀ báyìí lọ́nà mẹ́ka yé dèèyàn mọ́lẹ̀ bó ṣe wá tú ara ẹ sílẹ̀ yìí ó dùn mọ́ mi nínú ṣé wàá mú nǹkan tán máa ṣe wàá gbọ́ ọ sórí ilé ayé yìí ó easy gan tí o ṣe ń ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n wà máa pawó mẹ́yẹn wà tún wá máa ṣe wà tún wá pawó lọ́dọ̀ àwọn Báyọ̀ náà bó ṣe máa ṣe ní o ọkùnrin kò lè fíyàn lówó kó tẹ̀yàn lọ kọ́kọ́ ẹ̀ bá dé ọkùnrin kò lè fíyàn lówó. ẹ wò ṣé mo pé Báyọ̀ ni mo nífẹ̀ẹ́ mi ò lè fẹ́ máa ṣe ránu ó má dín pé Báyọ̀ mo máa ká mi pé mo rìnrìn kùnrin kò ní dáa. ẹbí ẹ̀kọ́ wèrè tó sáṣẹ lọ́pọlọ tẹ́lẹ̀ ó sì wà ń bèrè ìṣú tí wèrè yìí ò bá sí lọ́pọlọ òní máa ń gbé mi ní tẹ́lẹ̀ tí wà ṣòropọ̀ náà kan ọjà ni olókùn ọjà ọmọdé yìí má sọ mí di dìdìrín jàre calculation ni mo máa calculate ẹ ó ti yí ẹ bàbá ẹ Ọlọ́run ló yọba má jà mọ́ lọ́wọ́ ó kù díẹ̀ kí má jà ó kù díẹ̀ kí má jà mọ́ lọ́wọ́ akọkùnrin pọ̀ ní kí olùkọ́ nìkan lè mi fẹ́ yìí kí ló ṣe é Báyọ̀ ni mo ní ìfẹ́ tá ló ń sọ̀rọ̀ ìfẹ́ wèrè wo tá ló nífẹ̀ẹ́ kò dẹ̀ ní dá fúnfẹ́ ìfẹ́ máa ṣánkú ni o ìfẹ́ máa padà ṣánkú ni kò ní dàgbà kò ní ra gbá fúnfẹ́ ìfẹ́ kí ló jẹ́ bẹ́ẹ̀ èmi ìbò ṣe ń wo mi ò lè nífẹ̀ẹ́ èèyàn lági ìgbà tí mò ń fẹ́ bàbá ẹ̀ èèyàn 10 ni mò ń fẹ́ bẹ́ẹ̀ ni kẹ́ni tí ìbá ṣe pé bàbá ẹ̀ o mọ̀ bàbá rẹ̀ ó dàbí ìgbà tó sọ́dọ̀ tó tutù díẹ̀ ni bẹ́ẹ̀ ni oyún ni bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọ̀hún kó jẹ́ kí n sọ̀rọ̀ fún ẹ kó nílàkàyè ó mọ̀ bàbá ẹ̀ ojú ẹ̀ tutù ó rìn dìín wá oyún ti dé ni mo ṣe ó jẹ́ kí n fẹ́ ẹjẹ́ ìṣàánú ẹ̀ ó ní mo ṣe ìṣàánú ẹ̀ tí mo fẹ́ èèyàn 10 ni mò ń fẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe gbowó lọ́wọ́ ilé ni mo gbowó lọ́wọ́ ilé mo gbowó lọ́wọ́ ilé yìí bàbá ẹ̀ kàn mú kan wíwà kí ẹ̀ ń ṣàánú ọkùnrin ó ṣe pé àwọn òbí ẹ̀ máa ń gbàdúrà ni àdúrà àwọn òbí ẹ̀ ló gbà lórí ẹ̀ ó lè jẹ́ kí tiẹ̀ gbé lọ́dọ̀ mi ó tọ́ ni if not kí ni mo máa torí mo fún lọ́mọ torí mo bẹ̀ sí mo tún wá bíwọ̀ fún data ó wá rò pé kí ni kò ìfẹ́ ìwéré wo bí tí mo ti ń jáwó tí mo wà náà ni mo ń jáwó lójú méjèèjì ní ìráyè I don't get time no time to waste time. tó gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ fún mi mo pé ẹ̀ lè ti mí síbi tí ò dáa mo dẹ̀ ti gbọ́ èmi náà dẹ̀ di changes very soon. ó ṣe mi lè dúró bó ṣe gbọ́nà sí mi ní ojú òde ní tiẹ̀ ìwọ gan wá rí i pé ayédùn jẹ jùjà lọ ìyá ló wà tẹ́lẹ̀ ìyá burúkú ìyá yìí tó máa wo hàn gbà mí màá wọ̀ máa ní kí ló ṣe tá ló kó bọ ọmọ yẹn á máa wo hàn wàá di etí wàá di gbogbo ara wọ́n bó kí ló ṣe ọmọ ìtayé ẹ̀ wá rí báyìí wọ́n lọ́mọ yóò jọ mí bọ́lọ́run ló wá bá mi gbà ẹ́ tí ò jẹ́ kí tiẹ̀ gbé tó jẹ́ kó o lajú kí gbogbo nǹkan wá máa ṣe báyìí kó máa dùn fún ẹ ó rí bó ṣe ń dán ni ó lè mọ ìyá rẹ̀ ń sìn mo fún ẹ níbi oṣù kan sí méjì wàá mọ bó ṣe ń lọ so bí mo yẹ sọ yẹn máa bẹ sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ wá gbà bẹ́ẹ̀ ni wọ́n máa já kiri ní gbàgbàgbàgbà ó ń dá ní bàbá. wọ́n mi létí orúkọ yẹn náà. Esther ni ma. Esther Ayaba
pẹ̀lẹ́ tí bá ní kí n máa judge pẹ̀lú àwọn stories tó ti sọ fún mi mo rí pé boyfriend ẹ̀ ti try ọmọ ògbóró ní boyfriend ẹ̀ o. Báyọ̀ jábọ̀. Èmi gan ti rí bẹ́ẹ̀ ó ti try lórí ọ̀rọ̀ ẹ̀ at least ó ti expose ẹ̀ sí one or two things táwọn ò bá ní ká ṣe máa ṣe wàhálà máa pọ̀ ẹ̀ ṣe bó ṣe wà yóò ṣáà ó máa ń fagbó àbí. Òróró ń kọ́ bíi gin red label. Bí omi ni mà. Bí omi ni. Alpha ṣé o ti ṣe loud. Ti pẹ́. Boy yẹn ti try but you know level tí bọ̀bọ̀ yẹn já ẹ sí ó fẹ́ kò ṣe pàrọ̀ kì í ṣe o but level tí wàá tún gbé pẹ́ẹ́lí díẹ̀ then bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀ ń pa èyí that's ọkọ ẹ̀ tó ń sọ fún mi ọmọ ògbó nígá yẹn máa jẹ ṣé wọn ṣe táwọn ṣiṣà. Bẹ́ẹ̀ ni òun mọ̀ dáadáa àǹtí mi gan ló ní pé kí wọ́n bá yín pé tí bá wá bá yín ẹ lè jà mí dáadáa ẹ fọ̀nà wọn mi ẹ expose mi sí life dáadáa. Bẹ́ẹ̀ ni mi ò rò pé àǹtí ẹ jẹ́ kó mọ̀ pé pimp ni mí. wọ́n sọ fún mi. Okay, pimp lèmi ń ṣe actually nílẹ̀ ọlọ́run tó mọ́lé ni ọlọ́run fi sí káwọ́ mi àwọn ọkùnrin tó jẹ́ who is who ní nàìjíríà yìí mi ò sọ Lagos State o the whole of Nigeria tó bá máa ka ẹran èèyàn tó ní owó lọ́wọ́ jù lọ́kùnrin kó tó ka márùn-ún wá káwọn tí mò ń sọ yìí kò dẹ́ ṣe ẹnìkan kò ń ṣe méjì so bó ṣe wà yẹn ọlọ́run fi wọ́n ṣe godfather fáwa so kò dẹ̀ sí nǹkan mi tá a lè fúnru wọn yẹn ju pé ká wá rú àwọn ọmọ tẹ́jẹ́ wọn bá ṣe tútù tẹ́jẹ́ wọn bá wà alright kakọ̀ máa fún ọ kọ́kọ́ máa fọ́ ra wọn lórí ra wọn níkùn àwọn bàbá yìí náà ní ìdìtọ́jú náà wọ́n ní ìdìtọ́jú but mi ò rò pé o lè ṣe irúṣẹ́ tí mò ń ṣe. Kí ẹ tẹ sọ bẹ́ẹ̀ mọ̀. O ṣe ṣó bí boyfriend ẹ tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìgboro gidi ni tí mo bá bẹ̀rẹ̀ sí ṣe irúṣẹ́ tí mò ń ṣe tí mo bẹ̀rẹ̀ sí ní gbé ẹ fọkùnrin tó bẹ̀rẹ̀ sí ní jásí gbòòrò kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tí mò ń sọ pa àṣẹ mi ìfẹ́ pè ní ṣe aṣẹ́wó because àwọn ṣaṣẹ́wó high class babe la wa wọn gẹ́ gidi ni wa àwọn dúró lẹ́gbẹ̀ẹ́ títí à ń ṣèdọ̀tí nǹkan lè ṣẹlẹ̀ lọ́jọ́ kan kó lọ pàdé bọ̀bú ẹ̀ àbí kí bọ̀bú ẹ̀ lọ gbọ́ pé irúṣẹ́ báyìí ló ṣe mọ̀ pé gbòòrò lòun náà mi rẹ̀ ní fẹ́ da relationship ẹ̀rú so my advice pé sórí gbogbo level tí boyfriend ẹ ti mú ẹ mọ̀ yẹn ìwọ máa bá wa ṣe fàájì máa bá wa roll. Àǹtí ẹ̀yin fi yẹn lè fi mi Báyọ̀ ti tèmi ọkọ tèmi ni ajé orí mi ni ṣé láwọn tó fẹ́ gbé fún mi yẹn orí ògbófò ló ń pè wọ́n o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní máa yanyan gbogbo wọn. àǹtí mi ti ròyìn fún mi gan-an. Oh God, ó ti wá fi mí sí tight corner báyìí ṣó mọ̀ pé mi ò ní fẹ́ ṣe nǹkan tó lọ àti máa sọ mi pé bí à ń torí nǹkan tó ṣe lọ́pọ̀ ẹ̀ fi fi ẹ́ lẹ̀. no rárá o. So ní sọ fún mi. community okay ṣé bó ṣe wà yìí alpha ṣo mèrè ṣe ṣo good. ṣe rí lórí ọ̀rọ̀ tẹ bèrè sí ṣe mọ̀ ọmọ tó já pẹ̀lú ọmọ tó ṣẹ̀ṣẹ̀ já ṣe mọ̀ kó yàtọ̀ ṣe rí tẹ́lẹ̀ mi ò rí lè mọ̀ ṣe náà bọ̀ nígbà tí Báyọ̀ ti já tó ti já gbogbo ẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ wò wọ́pọ̀ pé ẹ̀kejì bá wò pé Esther ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ kí ẹ má jẹ́ sọ̀rọ̀ táǹtí. so òun sọ pé Báyọ̀ gan testify. Bá fẹ́ mọ̀ pé òótọ́ ni ẹ̀yẹ kan fọkùnrin kan dán mi ò pé kó wá kírun mọ́ṣáláṣí mi a sọ fún yín bí àdúrà òun gbà àbí kò gbà. Are you serious? ẹni kó wá tẹ̀sí. Esther ó máa gbóná jẹ̀gbọ́n ẹ lọ bí mo ṣe ń wo ẹ yìí o. owó ti fẹ́ máa rí bẹ́ẹ̀ o. Anyway, I think I like you. Fún I can work mi with you. I can work with you. Jẹ́ ká wọlé lọ. Látọ̀run wá kí n má ṣẹ̀ṣẹ̀ gbé láyé torí ìfẹ́. Kò sí kankan mọ́ mi. Kí ló wá dé? Láti church láti wá. Àwọn ọ̀rẹ́ Esther ni. Táàrí wọn ní fellowship la fi ní pé wọ́n wá sí church náà. Mọ́mí. Mọ́mí mi tí o bá. Darling daughter. Báwo ni? Wọ́n sí àná yẹn sì dùn jù. Gbogbo ayé ni mo jẹ́. Mọ́mí ẹ wo ọ̀rẹ́ mi yìí àwọn tó tún jẹ́ kí n meet gbogbo ayé lọ ṣe fún mi. Ayé club ló ṣiṣẹ́ lè sọ pé all over me. Ó tí ì gbé ẹja ayé orí omi náà. Mọ́mí mi ò lè dúró láti jayé orí omi yẹn o. Sister Wani. Èmi. Sister yìí. Láyé yín ẹ má pè mí Sister Esther mọ́. Esther àgbà kan tẹ́ mọ̀. Ó yàtọ̀ sí tìsín. Ṣé ti gbọ́ mi? Sister Eve àbí kí lẹ pera yín? Ṣẹ́yìn máa ń fagbó. Ẹ̀yin Sister Caroline.
ẹ máa fa loud. God forbid. Oh, sorry ẹ̀yin ṣe máa mẹ́nẹ́ sí. I reject it in Jesus' name. Mom sí ọ̀rẹ́ wo lẹ mọ̀ mọ́ mi. ẹyọkan yìí rè o ẹyọkan tó ní rè o ọ̀rẹ́ mi àtàtà ọ̀rẹ́ kan tó ní rè o ọ̀rẹ́ ọ̀yá bọ́díjú mi àfihàn ìta mi Jésù ní ìta ọ̀rẹ́ mi ò fẹ́ kó lẹ́sẹ̀ ọ̀rẹ́ mi ronú pìwàdà. ọmọ ẹ̀yìn padà ẹjọ́ sẹ́yìn ti bá jẹ́ tí Jésù bá dé ìbọ̀lọ́ ti bá bá yín. pé ọ̀rẹ́ máa bọ̀ asálàdùn ayé ohun gbogbo alópin. torí wọ ọ̀rẹ́ ò fẹ́ yé mi lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ṣùgbọ́n kí n má yẹ complain ó sọ pé ó satisfy òun ìtumọ̀ gbogbo yẹn náà. kùkúmbà máa ní tẹ bá fẹ́ gbọ́ ó ti tóbi jù ní ilé ìdájẹ́ tán ó ti fẹ́ bá gbogbo bẹ̀ jẹ́ náà. kí ló sọ. ó ti tóbi jù. nọ́sẹ̀nsì wo ló ń sọ lẹ́nu yìí kùkúmbà wo ló tóbi ìwọ rèé ló kún níwájú ló kún lẹ́yìn èmi tí mo gbẹ bí ẹja koté gan kùkúmbà tí máa ń gbà òun rèé bóyá máa ń rí eléyìí mo dẹ̀ máa jẹ́ màá tún ṣe 2 màá ṣe 3 sàn kí ni problem ẹ. ṣọ́rọ́ ọmọ tó ń sọ̀rọ̀ ṣó ní bó ṣe gbẹ níwájú tó gbẹ lẹ́yìn ìwọ rẹ tó kún pọ́pọ́pọ́ ò lè gbẹ anything sára o tún complain. ó ga o. ọjọ́ kan a máa marry very very soon. and so. tó bá ti wá balẹ̀ ọba jẹ́ tán kí lọkọ wa fẹ́ bá ń bẹ̀. ó máa bá a kó lè bàjẹ́ kí ló fẹ́ bàjẹ́. ó ti máa slack àṣẹ máa bí mu. mama ẹ má bìí pé mo dá yín jókòó. ṣé mi ò pẹ́ àbí mo ti pẹ́ jù. wá ọṣẹ st àbí it àbí kí lọmọdé yìí jẹ kí ló wà nínú ìgò yẹn ṣé omi ni àbí o mix ẹ. mama ẹ wo náà red label ni kò lè jó mi náà origin iṣẹ́ ẹ̀rí ni jẹ́ kí n ṣe fún yín ẹ ti rí. ó mi pé òróró gidi ló ń dààmú bí ẹni tó mọ mi yìí wọ́n máa para ẹ sí mi lọ́rùn kẹ́ ẹ ń bá sọ̀rọ̀ ni. ẹ̀wẹ̀ ṣáàjò nítorí tó lóhùn ṣe rí ọmọ ta conscience ó ti mọṣẹ́ jù wá lọ ẹ má lọ gbé àwọn èèyàn tó máa ṣe mí láǹfààní tó máa help kárí àmì ẹ má lọ gbé fọmọ ilé tí mọṣẹ́ jù wá lọ o. mama ṣe rí iléeṣẹ́ ọmọ gbókànlá sóhun ó ṣe wà yín kò dẹ̀ good àwọn máa méjèèjì tẹ gbé fún mi yẹn wọ́n good ẹ bá yẹ tó fún mi 200,000 wọ́n tún rán mi sí yín àwọn yẹn dùn gan ni mama. rárá mo ti jàre. máa mú lọ. wá ṣeré jàre kí máa mú lọ wọ́n já o mọ bó ṣe ń lọ gbà yìí. bọ̀ rántí pé ọjọ́ kan a máa marry ṣó ti gbọ́. ìyá sẹlẹ̀. Mariana wọlé lọ. wọ́n sì wọlé jàre gbẹ́bàgẹ́. ẹni tẹ́ bá tẹ̀ nítorí ìfẹ́. gbọ́ sí ọwọ́ ẹ̀ wá ìtò òun ti tó. gbọ́ sí wájà rẹ̀. ọmọ tó ń pẹ̀lú ìfẹ́ bá yóò kúrò lọ́kọ̀ mi lóòótọ́ ti ìgbà tí mo sún lóyún fún nígbà tí mo lóyún lọ́wọ́ bá mo sọ fún pé mo sì lóyún. ìfẹ́ àfẹ́jù ló mú mọ́ orogún orí mo yí lọ. Madam, congratulations. Congrats fún kí nìyẹn sà. You are 1 month pregnant. Olúwo ṣé o. Thank you sir. Ẹ ṣé sir. You're welcome. Ṣé rí stage tẹ́ wà yìí mi ò ní fẹ́ kẹ́ máa stress ara yín. Okay sir. Màá fẹ́ kẹ́ máa ní enough rest kẹ́ dẹ̀ máa jẹun déédéé. Màmá jẹun dáadáa sir. My advice for you now is olójú oògùn tẹ́lẹ̀ ló ń sìn nítorí ẹni tó bá ti lóyún kì í ṣe gbogbo oògùn ló lè lò. Tẹ́ bá fi pé nǹkan kan wá pùn sí lágọ̀ọ́ ara ẹ try láti consult wa before kẹ́ tó lo ẹni oògùn ṣe ti gbọ́. Bẹ́ẹ̀ni sir. Kẹ́ dẹ̀ máa ṣe a little bit exercise. Ẹ bá ń lọ sìn kẹ́rí nurse títí ẹ ṣàmọ̀. Àmọ̀nà sísì dáadáa mú wọn. A fún yín lọ́wọ́ oògùn tẹ́ máa lò Okay. àti tí ẹ nílò ṣe ti gbọ́. Okay. Congratulations. Ó ṣe máa sọ pé olóyún irú oyún òṣìwò nìyẹn ṣé wàá jẹ́ bíbí àní
wọn kò possible kò gbóyún yẹn sínú o kò possible rárá o láti wá bó ṣe máa flush ẹ̀ dànù ni. Báyọ̀ rubbish ló ń sọ lọ́jọ́ kìíní àná tí mo sọ fẹ́ wíwẹ̀ pé wọ́n jẹ́ ti ṣe o jẹ́ kó da ilé ẹjọ́ wedding kí ló sọ jájà àwájà tó ń ṣe wọ́n sọ pé olùgbòyún mo ti lóyún mi ò dẹ̀ lè ṣe oyún kankan. bẹ́ẹ̀ni ẹ sọ́n jáde máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ níjọ́ wo ló dé street náà àwọn tá wà á street tá tó bá street à ń sọ nǹkan tó normal fún ẹ tí o bá lóyún tí o ti ready láti bímọ ó máa ṣe kí ni ó máa flush ẹ̀ dànù ni kí ni sọmọ gbogbo yẹn. Báyọ̀ mo ti já jù lẹ́fù gbogbo yẹn lọ ojú ọ̀nà ló fi wọ̀ mí mo ti já pẹ́ẹ́pẹ́ẹ́ mi dẹ̀ lè ṣe oyún kankan ó lòdì mi ò lè ṣe oyún kankan jẹ́ kí n kú ni. àwọn tó lóyún oṣù méje gan wọ́n ṣe fún wọn peacefully tí ò sí nǹkan tó ṣẹlẹ̀ ìwọ wá gbé oyún kan oṣù kan sínú ọbẹ̀ sí ní gbọ̀ngbọ̀n kan ẹ̀jẹ̀ lásán lélẹ̀ kò tí ì dánwọ̀n. mi ò lè ṣe oyún ìyẹn ṣe máa ní kí n ṣe. kí ni yóò ṣe nǹkan tó yẹ ká máa gbàgbé ẹni gbàgbọ́ ọtí mẹ́ẹ́ Esther jára ẹ délẹ̀. báyọ̀ mi ò lè ṣe. pàdé mi kí ni mo ní kí wàá gbàgbé tó máa lọ. àwọn kò rẹ́dí o. tí o máa fọkọ. yóò ṣe ti má bọ̀ ṣe kí wàá gbà. ẹ̀yà ọlọ́run àjẹkù rẹ́dí ó ti ẹ̀dá tó wọlé jàre Esther máa lóhun lóyún ni. ẹ kó lọ ṣe. ẹ mà dájú o. ààrẹ ṣùgbọ́n ẹ kó tèké ra. kó sọ̀rọ̀ dájú kó ṣe tuntun normal tì ní tó wá lóyún. olóṣì ló ń sọ fún mi kí n kú ni mi ò lè ṣe yín. ó lè kú na normal tì gbogbo ọmọ ògbóró everybody mọ̀ pé tó bá ti tó time fún wedding tó bá lóyún yọ̀dánù flush ẹ̀ ní. mi ò lè ṣe lé. ní ìgbà tí mo ṣẹ́yìn yẹn tán fún Báyọ̀ a ṣì ń béèrè ìfẹ́ wa lọ àwọn àṣírí kan tó wọ́n wà mo tún ká mọ́ Báyọ̀ lọ́wọ́ àmọ́ ó jẹ́ kí n sọ ṣùgbọ́n mi ò sọ. Daniel! kí ló ṣe wọ́n. ìpariwo idiot olùlọ́sí ẹ̀ èmi àtẹ́jọ́ ṣe díò ni ó wàá fẹ́ lọ kó bá mi mo wá ní kí n tàn lọ sókè kí n padà ní. Báyọ̀. ìtumọ̀ yẹn tí bá pààyàn ńkọ́ tí bá pààyàn tó jẹ́ pé wọ́n ló mọ̀ ńkọ́ ṣé kò bẹ́ẹ̀ mi ni. jẹ́ ká ọlọ́pàá kó wá gbé. ẹ ṣàṣọdí ẹ pé ṣá ọkọ ẹ pààyàn ò fẹ́ pọ̀lọ́pàá fún ṣé kò pa mí padà ni. wo jẹ́ kí n sọ fún ẹ ó ti mọ àṣírí mi nìyẹn o wo dẹ̀ níyàwó mi kò sí ẹ̀dá ọlọ́run kan tó gbọ́dọ̀ gbọ́ rántí pé mi mo dìsájì ni ẹ o rántí pé ó ti doyún karùn tó ti ṣẹ́ fún mi o tó bá tíráì tí nǹkan kan bá fi lè ṣe mí lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí olùsọ̀kan tó máa fẹ́ nìyẹn o ó dẹ̀ ti tán nìyẹn gbogbo nǹkan tí bá ṣe tí ò bá dáa àṣírí mi lọ́wọ́ ẹ̀ ó gbọ́dọ̀ bá mi bò ó ni ẹnu àṣekí ni kò sí ilé ẹ̀ pa ní èmi àti ẹ̀ lájọ mọ̀ sí kò yẹ ó yá gbé báàgì lẹ̀ jẹ́ kájọ wọ́ sínú ìwọ náà fà níbi ọwọ́ nítorí ìfẹ́ àgùntàn pàṣọ ìṣídà. relationship yẹn ó lọ bẹ́ẹ̀ ọ̀hún tí ìgbà tí mo lọ bá dókítà. Sister Esther wọ́n rántí dáadáa ní last time mo lérò pé mo sọ fún yín pé ẹ gbọ́dọ̀ attempt láti ṣe ẹni kankan nítorí pé wọn ò gbé wà very flexible ní tó lè já sí kò tẹ́ bá attempt I told you. bẹ́ẹ̀ ni dókítà mi ò rò pé mo ṣẹ́ ẹni oyún o yàtọ̀ sí bí àti tí mo ṣe bíbá last time mi ò ṣe anything tó tún jọ bẹ́ẹ̀ mọ́. Really? bẹ́ẹ̀ ni torí pé mo ti gbọ́n wọ́n nífẹ̀ẹ́ fún mi. nínú ìwádìí tá a ṣe wọ́n jẹ́ kó yé wa pé of present ẹ lo àwọn nǹkan ní ìtò ti damage wọn gbẹ ẹ dẹ̀ ti wà 2 months pregnant nígbà yẹn. tó ní ó tọ́ ní o ọ̀rẹ́ mi ló fún mi lóògùn yẹn pé kí n lò wípé ó kàn máa flush everything jáde sílẹ̀ sọ pé kí n má ṣe D&C mọ́ kó lè affect mi oògùn ni mo lò. Sister Esther pẹ̀lú gbogbo mọ́nì tí mo fún yín dání ẹ wò ẹ má jẹ́ kí n purọ́ fún yín àfi tí mílíkù bá fẹ́ ṣẹlẹ̀ wọ́n bí ó ti damage mi ò rò bẹ́ẹ̀ lè bímọ mọ́. yé gbé lọ́rọ̀ tó ṣàlùtí fún mi sí pé mi ò lóyún lọ. ẹ wò kí n má ṣe ṣe gbé láì torí ìfẹ́. Is that anything I do? mo lọ bá Báyọ̀ mo sọ fún mi àti dókítà sọ fún mi pé mi ò lè bí mi mọ́ Báyọ̀ dẹ̀ kú sí wàhálà pé ṣe bí wọ́n máa lò wọ́n ṣe kíkó òun máa fẹ́ mi
nígbà tó sọ inú mi dùn. Ọlọ́run kò fi mí sílẹ̀ pé kí n má rò kankan. Lọ́pọ̀ àti ìgbà tí mo bá àwọn ọ̀rẹ́ mi nílé. Ìzọ̀bù ti jẹ́ torí ìfẹ́ torí ìfẹ́ ìfẹ́ àfẹ́jù ló mú mọ́ orogún. As a matter of fact, mi ò expect pé mo máa rí ẹ ń bí báyìí because mo ti fi pé bóyá o máa wà ń lé o máa ronú àbí kẹ̀ bí a kò ní wẹ̀ kó ṣiṣẹ́ wa yìí mọ́. Kí ló mean? Bí mi ṣe wà kò sóhun tó lè mú mi ronú láyéláyé tí máa fi kú. Inú mi máa dùn lọ ni. Gbogbo èyí tó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀, mo ti gbà fọ́ Ọlọ́run. Ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́dọ̀. As I am, I'm not bothered. So kí la wá ń sọ? Ká ní rú èmi báyìí ni dókítà sọ̀rọ̀ nǹkan tó ń sọ fún ẹ̀yin náà sọ fún. Ọ̀rẹ́ mi, mo máa lọ ronú kú ni o. Ìwọ náà máa sọ sí ó ní tó bá jẹ́wọ́ kò kí ń ṣèmi Esther. Ìwọ lè lọ ronú kó kú dànù. Èmi ò ní nǹkan tí mo fẹ́ rò láyé mi ju kí n máa jáyé orí mi lọ. So ìwọ lọ́kọ̀ọ̀kan tó ń tọ́jú ẹ̀ tó ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fún ẹ yẹn ó dẹ̀ tún ṣì ń ṣe side runs. Kí n tiẹ̀ kí ló kún ẹ bẹ́ẹ̀ ọkọ mi ò ká mi rí kò rí any traces rí mo ṣe rántí mi mo ṣe lẹ́gbẹ̀ẹ́gbẹ́ mo ṣe gbogbo ẹlẹ́gbẹ̀ẹ́gbẹ́ kò rí mi kò ká mi so kí ló kún ẹ bẹ́ẹ̀. Next time as in next time tí bá tún ti sọ̀kọ́ tó wà important tó bá gbẹ́rù sí ọjọ́ ẹ̀ òun ni máa di spread ẹ̀ mo rò kó yá wèrè kí ló ṣe é náà. Pẹ̀lẹ́jọ́ ààrẹ ilé ètò ìdè yìí náà welcome back abi. Yes. Yeah, welcome. But ó dàbí pé wọ́n invite wa sí event kan abi. Yeah, a ní event kan tó yẹ ká lọ and bàbá kan báyìí tó bá ń pè lọ́kọ ẹ̀ tó máa ń sọ pé ọkọ mi. Báyọ̀ náà ni olówó orí mi kò pé méjì náà. Báyọ̀ lórúkọ ẹ̀ ó fún wa ní invitation ó ní pé ká wá síbi wedding lòun. Òun ṣeré ní jàre mọ́mọ́ fàwàdà ṣe rere èmi nìkan ni Báyọ̀ máa fẹ́ kó ní ìyàwó mi bí kankan so kí ló wá ń sọ. Ṣé tí gbogbo ẹ̀ bá ń tàn ẹ́ ṣòfin pé mi ni máa parọ́ fún ẹ ṣá ó yẹ kó mọ̀ pé mi máa sòtọ́ ọ̀rọ̀ fún ẹ sórí tó bá wùn ẹ́ kó gbọ́ tó bá wùn ẹ́ kó gbà nǹkan tí èmi ṣàmọ̀ ni pé Báyọ̀ ó fẹ́ ṣe wedding ó dẹ̀ ti invite wa àwa dẹ̀ máa lọ àbáni lọ. àṣẹ ní máa lọ wo ọ̀rẹ́ mi take care of ẹ. ẹni tí tó bá sọ fún bàbá tẹ̀ gbọ́ alára gbígbé oṣù tó kún kí oṣù yẹn ni wọ́n sọ pé tó kò tó ọ̀rọ̀ àwọn ní ìlú òṣì bẹ́ẹ̀. ayé mi ò ní bàjẹ́ ẹ pé Báyọ̀ wọ́n ń ṣeré ni. Ìgbà táwọn ọ̀rẹ́ mi wá sọ fún mi pé Báyọ̀ fẹ́ ṣe ìyàwó pẹ̀lú lómi. Mi ò dẹ̀ ní gbàgàbà sókè láti fàná fún mi nífẹ̀ẹ́ látọ̀run wá kí n má ṣẹ̀ṣẹ̀ gbé láyé torí fẹ́. All I know is that anything I do, any step I take, nítorí fẹ́. Àgùntàn pàṣọ ìṣídà, ìṣòro gbàdá òfẹ́ máa ń lájà, fọ̀rẹ́rẹ́ mọ́ mi. Kí n sọ bó ti jẹ́ torí ìfẹ́. tó bá mú vanity máa fi ìbọn fọ́ orí ẹ̀ dànù. níwọ̀n Báyọ̀ mo fẹ́ ṣègbéyàwó pẹ̀lẹ́ lómi nígbà tó bá yẹ tí tèmi jẹ́ tán Báyọ̀ kò ní ṣeé ṣe nítorí títì ẹ̀ mo dẹni tó ń fa sìgá. Báyọ̀ nítorí títì ẹ̀ mo dẹni tó ń mọtí. Báyọ̀ ẹ máa rún ni mo ṣẹ́yìn fún ẹ níbi pé mi ò lè bímọ mọ́ láyé mi ó bí ti bàjẹ́ torí títí ẹ mo involve nínú ẹ pé wọ́n ń pààyàn èèyàn ń kú. Báyọ̀ gbogbo nǹkan tó lóun lójú sí pátápátá ló ti yẹ ẹ ṣe ó ti ṣẹ̀ sófin Ọlọ́run all because of what? Nítorí ìfẹ́ tí mo ní sí ẹ nígbà ẹnu ẹ̀ṣẹ̀ wá mọ̀ pé
Mi ò wọ́ tiẹ̀. Mi ò wọ́ tẹni tí wọ́n lè gbé sílé. Wọ́n sọ fún mi. Ṣé kò tó yẹ kó fi sọ fún mi ni? Tó bá yẹ pàbùrú ẹ̀ ló fẹ́ gbẹ́rù mi wálé. Ìyàwó sí ò lè bímọ. Ṣé máa gbà kó fẹ́? Ó wá fẹ́ lọ fẹ́ lómi. Mi ò bínú o. Mi ò bínú. Mo gbà fọ́lọ́ pé bọ́lọ́ ṣe kọ kádàrá mi nìyẹn. Kó lọ́ọ́ dẹ̀dà rẹ̀ ṣe mí jí mi. Jẹ́ ká jókòó ká sọ. Báyọ̀, èmi ti gbà fọ́lọ́ pé bọ́lọ́ ṣe kọ kádàrá ti tèmi nìyẹn. Àmọ́ wọn náà lè rọ́la. Kò possible now, Báyọ̀. Ṣé o fẹ́ rọ́la? O fẹ́ ṣe ìyàwó lọ́la? Kò possible now. Tí wọ́n náà bá lọ ń ṣe ìyàwó ẹ̀ lọ́rùn, ṣó bad ni? Kò possible. Báyọ̀. Olùṣí. Ó bá yé mi jẹ́ tó. Wọ́n fẹ́ ṣe ìgbéyàwó. Àtútù kún ẹkú lọ́nà ọ̀run. Olórí burúkú. Ìfẹ́ àfẹ́jù ló mú mọ́ ọ̀rọ̀gùn orí mo ìgbóná. Christian Martin wá sí mi lọ́wọ́ngẹ̀lì rẹ̀ ti ń wí. Àrí ọ̀hún tágbára mọ́ lẹ́nu ló wà. Má jagun lọ. Òbí ọlọ́kùnrin ni. Má dàrí ẹni sígbó. Oyè ni nínú ènìyàn. Torí ìfẹ́. To be honest with you, your case is very pathetic. Àwọn nǹkan tí o kà sílẹ̀, àwọn nǹkan tí ó lè gbomijé lójú. And I need to be honest with you. Tí wọ́n bá kó èèyàn 100 sílẹ̀, I mean 100 people, and wọ́n go through nǹkan tó go through, and they have to decide or take a decision. Let me be honest with you. 90, 91 or 92 of them will tore your path. Not because I'm a police officer, I have to be honest with you. They will do almost the same thing. But there's a little clause. And the clause is this. The onus is on you
láti rí pé you don't put laws into your hands. Kò sí bí nǹkan yẹn ṣe lè pọ̀ tó bó ṣe lè wà grievous tó. Take assume pé èèyàn kan sìn inú kọ̀ déédéé bí wá try láti ó bá gbébọn or whatever inú bí ó pa ìyá yàn ó pa bàbá yàn kó pa ẹ̀gbọ́n yàn kó pa àbúrò yàn kó tún go further kó pa ọmọ téèyàn bí nínú yàn báyìí kéèyàn fojú ara rẹ̀. If you have access to gun or any dangerous weapon, read my lips. Do not put laws into your hand. To bá pull trigger àbí to attempt láti pa onítàn yẹn, the law will punish you. They will put aside nǹkan tẹ́ni yẹn ti ṣe. They will go straight to what you did. You don't have right to put laws or judge anybody. Àwa gan ọlọ́pàá gan a ní right láti judge anybody. A ní power láti punish anybody. It is only the courts that can say explicitly, eye ìyà báyìí ni onítàn yẹn lẹ́tọ̀ọ́ sí. And you and I know you didn't do that. So, buttress on your point, my dear, mi ò mọ ibi tí ò ń gbé. In fact, mi fẹ́ mọ ibi tí ò lè máa gbé. Surely the nearest police station to you can never be more than 30 minutes. Kò lè ju 30 minutes lọ. So why didn't you come to the police station? Yes, they keep saying police is your friend, but most of you believe in it. Ṣé wá sọ̀rọ̀ fún ẹ ṣé nínú àwọn ọlọ́pàá yìí náà àwa kan tá ìmúṣẹ́ àbí iṣẹ́ ààyè pọ̀. Tó bá wá sí àgọ́ ọlọ́pàá tó bá fi ẹjọ́ sùn ṣé ìwé sọ̀rọ̀ yìí kó wá sọ fún wa kó tébùlẹ̀ bó ṣe tébù kó sọ fún wa. My dear sister, kò sí ní àṣẹ wèrè ṣé sọ sùn fún ẹ lẹ́jọ́jọ́ wedding nìkan gbogbo la máa rest boy and that wedding will not hold. It won't take place. We can stop it. Like you said, Opayo, so many things the guy had done that is criminal, so he can be arrested. Anyway, as it is now, I will only ask you to go Sharajo and speak with your family to get a very good solicitor, lawyer to manage defending, because the bad news is that you have to get to court. This is homicide. Honestly. And then we cannot just throw it through the window. When you get to the court, a good lawyer should be able to defend your case. But I will appeal to you, dear, read my lips. Do not make an attempt to lie to the court. But shall I even lie? With the same emotions, deliver it to the judge. They will, I think that you should be able to get some clemency if you are lucky, okay? You see, like, really, I feel her because obìnrin me, try not to go through me. But like I said earlier on, don't ever put laws into your hands. I'm sure with a good lawyer, she can actually get. I mean, what do you think? Yeah, hopefully. We just have to prosecute. We don't try. So the trials will start in court and Jackie judge your discretion. I wish you good luck, okay? But always believe police is your friend. Don't ever put laws into your hands. I feel for you. You know, I'm so sorry. Is that anything I do? Any step I take? Nítorí ìfẹ́. Àgùntàn pàṣọ ìṣídà. Ìṣòro gbàdá ọ̀fẹ́ máa ń lájà. Fọ̀rẹ́rẹ́ mọ́ mi. Kì í sọ bó ti jẹ́. Torí ìfẹ́. Torí ìfẹ́. Ìfẹ́ àfẹ́jù ló mú mọ́ orogún. Oríbo ìbúná. Christian Martin wá sí mi. Gbọ́bángẹ́lì rẹ̀ ti ń wí. Àrí ọ̀hún tágbára mọ́lẹ̀ ló wà. Má jagun lọ. Òbí ọlọ́kùnrin ni. Má dàrí ẹni sígbó. Orí ẹni ní gbé ni o. Torí ìfẹ́.